orúkọ yín ibi tẹ́ ẹ ti wá ní tó ṣe yín. orúkọ mi ni Ahlaji láti Ìsàgbà. kí ni tó fi ń fín kí ní ẹ̀dá tó gidà. orúkọ mi Ahlaji láti Ìsàgbà máàtì kàńtà ló mú mi lẹ́nu. so ìgbà tí wọ́n á lọ sí ìsìn wọ́n á sọ pé kí n lọ rè mú 2.7 million. kò wá sí wọn kan lọ́wọ́ mi lójú ilé ìbàlùkà. ẹgbẹ́ ọ̀nà lọ́wọ́ ìsànú fún mi ìbẹ̀rẹ̀ Nàìjíríà. ẹgbẹ́ ọ̀nà lọ́wọ́ ìbẹ̀rẹ̀. báwo ló ṣe ṣẹlẹ̀? láti kékeré láti 2015 ìgbà tí kò wá sí ló jẹ́ kó dàgbà yìí. ìgbà tí ò sí kí ni. ìgbà tí kò sówó lọ́wọ́ wa ló jẹ́ kó dàgbà yìí. ṣé kí ni ẹ lòun rẹ. ìgbà tí ò sí. tí ò sí owó ojú jẹ́ kó dàgbà yìí ìfọ̀nù mi ẹ̀gbọ́n kò lè gbà ìfọ̀nù mi ẹgbẹ́ ìfọ̀nù mi gbogbo ẹ̀yà àgbáyé ìfọ̀nù mi gbogbo ọ̀nà lọ́wọ́ ìṣòro ló jẹ́ kó dàgbà ìgbọ̀n lọ́wọ́ gbà ẹgbẹ́ ìfọ̀nù mi. àwọn òbí ń bọ́ àwọn onílé wà ìbò náà wà. wọ́n wà ní ọ̀nà òwò. ìwọ̀nba tó ti ẹ sọ kó lẹ tí ẹ sọ dáadáa. àwọn òbí mi wà lọ́nà òwò ọ̀nà òwò ni wọ́n wà. kò ságbára. kò ságbára kan wọ́n láti náwó náwó kò ságbára kan. bí ọmọ ọdún mélòó lẹ́wà ló ti ṣẹlẹ̀? láti ọmọ kékeré láti 2015 ló ti ṣe. ó wá ń wá díẹ̀ díẹ̀ ó ń lọ ó ń wá ó ń lọ ó wá ń lọ ìgbà tó wá yá ló wá wá tó lọ́wọ́. ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ bá ran bọ̀dá yìí lọ́wọ́ please mo fi Jésù bẹ̀ wá ẹ bá ran bọ̀dá yìí lọ́wọ́ ẹ bá ràn lọ́wọ́ ní ìmọ̀ tí mo lè sọ àánú ẹ̀ ń ṣe mí náà ń gbé sójú ẹ̀. ẹgbẹ́ lọ́wọ́ ìgbésẹ̀ lọ́dọ̀ ìsàmù fún mi ẹgbẹ́ ìsàmù fún mi ẹgbẹ́ ìrànlọ́wọ́. ó sọ pé mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tírítímẹ́ǹtì nínú ọ̀sẹ̀ yìí nígbà ẹgbẹ́ ìrànlọ́wọ́ gbàgbá ẹgbẹ́ ìsàmù fún mi. ìsìnkà tí mo fẹ́ ṣe ẹgbẹ́ ìrànlọ́wọ́ sọ ìtúntòlùtò lọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ètò ìtúntòlùtò lọ́wọ́ ìsàmù fún mi gbàgbá ẹgbẹ́ ìsàmù fún mi ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ fún mi ìsàmù fún mi. ẹgbẹ́ ìsàmù fún mi ìrànlọ́wọ́ gbàgbá ẹgbẹ́ ìrànlọ́wọ́ fún mi ìtúntòlùtò lọ́wọ́ agbára nǹkan lọ́wọ́ mi ẹjọ́ ìṣàánú fún mi gbogbo ilé ìṣàánú fún mi ràn lọ́wọ́ ẹjọ́ ìrànlọ́wọ́ ẹjọ́ ìrànlọ́wọ́ ìṣàánú fún mi. bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá mi share ẹ̀ please do me a favour by sharing it. Ayọ̀mídé Fáládé lórúkọ wọn. He needs her help. Wọ́n fẹ́ undergo surgery. Ó ní mouth cancer. Eléyìí ó dẹ̀ tẹ̀ ti fẹ́ gan. ẹjọ́ ìrànlọ́wọ́ mi ẹjọ́ tó lọ bá ìrànlọ́wọ́ gbàgbà yìí ìfagbára fún mi ẹjọ́ ìṣàánú fún mi torí èrò jẹ́ kí wọ́n á bá mi o lọ́rùn Àgbàlá tí ó bẹ̀rẹ̀ ẹjọ́ ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yìn Àgbàlá tí ó bẹ̀rẹ̀ ìṣàánú fún mi ẹjọ́ òṣòwò àtàn agbára wò ká ẹjọ́ ìṣàánú fún mi ọmọdé ń bá bá ikú ẹ̀yìn ló ní sọ ọmọ mi ní sọ́ọ̀dù ìyá mi àìsàn tí ó tó gbòòrò lọ ní pọ̀lú yóò ẹ̀yìn ogun àìsàn ẹjọ́ ìṣàánú fún mi gbogbo ẹ̀yìn Àgbàlá tí ó bẹ̀rẹ̀ ìṣàánú fún mi ẹ̀ràn lọ́wọ́ ẹjọ́ ìṣàánú fún mi ẹjọ́ kan ẹjọ́ ìṣàánú fún mi ẹ̀ràn lọ́wọ́. ìbálẹ̀ díẹ̀ kó wá kúnlẹ̀ tàbí lọ́jọ́ kan rìn lọ́wọ́ wọ́n fi àgbọn kan lẹ ọ. ẹjọ́ ìrànlọ́wọ́ ẹ̀yìn Àgbàlá tí ó bẹ̀rẹ̀ ẹjọ́ ìrànlọ́wọ́ ìṣàánú fún mi ìrànlọ́wọ́ ìdákùn ẹjọ́ ìṣàánú fún mi ẹjọ́ ìṣàánú fún mi ìrànlọ́wọ́ ìdákùn gbogbo ẹ̀yẹ ìṣàánú fún mi ìdákùn ìrànlọ́wọ́ ìdákùn ìjọ ẹ̀ nípínlẹ̀ ìgbà lórúkọ Jésù ẹ̀ nípínlẹ̀ ìgbà ẹjọ́ ìṣàánú fún mi ìṣàánú fún mi ìrànlọ́wọ́ ẹjọ́ ìṣàánú fún mi ìrànlọ́wọ́ ẹ̀ nípínlẹ̀ ìgbà lórúkọ Jésù ìdákùn ìjọ ìṣàánú fún mi ìdákùn ìjọ ìṣàánú fún mi nípínlẹ̀ ìgbà ìdákùn ìjọ ìtọ́jú ìtọ́lọ́hún ìdákùn ìjọ ìṣàánú fún mi ìrànlọ́wọ́. kí ẹ wọ over operation ẹgbẹ́ ká mú ẹ kàn máa sọ mi jẹ́ o
operation ni arákùnrin fẹ́ ṣe ó ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ láti jẹ́ pé lọ́sọ̀ èlé wọn ní kẹ́mú wá ní ilé ìwòsàn 2.7 million olúwa ọ̀ gbogbo ẹlẹ́nudú àánú pátá òun là ń rawọ́ ẹ̀bẹ̀ sí wípé ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣàánú arákùnrin yìí ẹ ṣàánú ẹ bá wa ṣàánú ẹ a ò mọ bí gbogbo ẹ ṣe ń ṣẹlẹ̀ lórí àwọn àìsàn yìí tó ń wáyé tábàwò tìmọ́tì kejì orí kẹta ó ní ìkẹyìn ọjọ́ ìgbà wo èdè sí ìgbà ewu lápẹ̀lẹ̀ yìí ni àbí kí ni ẹ jẹ́ ká dìde síra wa láti ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká dìde síra wa láti ràn wá lọ́wọ́ ọkùnrin yìí bẹ̀bẹ̀ ó tọ̀ wá fún ìrànlọ́wọ́ ni wọ́n lẹ́nu kẹ́ni tí ìgbọ́ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì rẹ̀ arákùnrin yìí ó ń bẹ̀bẹ̀ kí ló kọ yín náà Ayọ̀mídé ó ń bẹ̀bẹ̀ lọ́wọ́ yín pé ẹ̀wọ̀n lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáyé ẹ jáde dé ìrànlọ́wọ́ sí Ayọ̀mídé lórí tí ń là kọjá lórí tó ń là kọjá láti kékeré olè ti ṣẹlẹ̀ Ayọ̀mídé lanu gbóhùn sókè gbẹ gbogbo àgbáyé kọ́ sàánú fún ẹ lórí ìlera tó ń bá fún ẹ. ẹgbẹ́ ni mo bẹ kò sí mọ̀lẹ́bí àkan kò sí fámìlì kankan fún mi ẹ̀jẹ̀ ìṣàánú fún mi o ó gbẹ̀yìn Àgbálá yìí mo bẹ ẹ̀jẹ̀ ìṣàánú fún mi ẹ̀ràn lọ́wọ́ kò sí ẹ̀yìn ẹ̀kan fún mi ẹ̀jẹ̀ ìṣàánú fún mi o ẹ̀jẹ̀ ìṣàánú fún mi kò sí ìrànlọ́wọ́ àkan fún mi o àwọn fámìlì ni wọ́n pè àwọn ọmọ mi o ẹ̀jẹ̀ ìṣàánú fún mi o ẹ̀jẹ̀ ìṣàánú fún mi o torí èrò jẹ́ kí n wá bíbá yìí o wọ́n rò pé wọ́n ràn yàn lọ́wọ́ bíbá yìí ló jẹ́ kí n wá ẹgbẹ́ ràn mí lọ́wọ́ ẹgbẹ́ ń jẹ́ kí n bá báyìí lọ ń jẹ́ kí n bá báyìí kú ẹgbẹ́ dákun ìṣàánú fún mi dákun ìṣàánú fún mi ẹ̀ nítorí ẹ̀gbá lórúkọ Jésù ẹ̀ nítorí ẹ̀gbá ìṣàánú fún mi gbogbo èèyàn Àgbálá ayé tẹ̀ ń gbọ́ mi ẹgbẹ́ ìṣàánú fún mi ìṣàánú fún mi ẹgbẹ́ dídé ràn lọ́wọ́ sí mi dákun ìjọ ìṣàánú fún mi ìṣàánú fún mi. ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ bá ran bọ̀dá yìí lọ́wọ́ àkáǹtì foundation gangan ti wà ń bẹ̀ yẹn ó ní àkáǹtì foundation òun gangan ti wà ń bẹ̀ yẹn ẹ ó rí ó ní 09269642238 09269642238 kì í ṣe àkáǹtì scam o scam nǹkan o kí ló fẹ́ kì í ṣe àkáǹtì scam o registered account foundation wa nìyẹn o that's our foundation registered account o nìyẹn o ẹ má send owó sí personal account mi o please ẹ má send ẹ sí 019913154 èmi mo ní o but that's my personal account lo yẹn mo fún foundation is my personal account inú account foundation ni donation wọn máa lọ 09269642238 àti pin ẹ GT Bank ni ó máa gbé Agbala Gabriel Old Age Home and Charity Foundation ló máa gbé wa bá ń gbé sọ́dọ̀. ó yẹ bẹ̀bẹ̀ ẹ dákun ìràn mi lọ́wọ́ ìṣàánú fún mi o ìràn mi lọ́wọ́ ni mo bẹ̀rẹ̀ ní dákun ìṣàánú fún mi o ìràn mi lọ́wọ́ ìgbẹ́ tẹ́ ń gbọ́ mi ẹ̀jẹ̀ ìgbẹ́ tẹ́ ń gbọ́ mi ẹ̀jẹ̀ ìràn mi lọ́wọ́ ẹ dákun ẹ̀jẹ̀ ìṣàánú fún mi o kò sí tí mo fẹ́ wá owó lọ mọ́ o kò sí tí mo fẹ́ wá owó lọ mọ́ àti bíbá yìí nìkan náà ló kó o kí mo lówó lọ́wọ́ mọ́ ẹ dákun ẹ̀jẹ̀ ìṣàánú fún mi o ẹ dákun ìṣàánú fún mi o gbogbo àwọn fámìlì ti gbìyànjú ìgbà tí ó ṣàgbára mọ́ náà ní kí n máa lọ. ẹ bá rán bọ̀dá yìí lọ́wọ́ ẹjọ́ o nọ́mbà tẹ́ ó máa pè sí 070. Yes. 549007551. Mo bẹ̀bẹ̀ ní ìjọ ìṣàánú fún mi. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi ìṣàánú fún mi ìjọ ràn mí lọ́wọ́. Ẹ dákun ìjọ. Oṣù tí mo fẹ́ lọ mọ́ olúwa ayé nìkan náà. Ẹ bá rán bọ̀dá yìí lọ́wọ́ ẹjọ́ please. Àkáǹtì foundation ní kẹ́ ṣòwò sí o. Ìjọ ìṣàánú fún mi, ìjọ ìṣàánú fún mi. Tí ẹ dánú kò sọ̀rọ̀ díẹ̀. Ìjọ ìṣàánú fún mi. Ìṣàánú fún mi ìjọ ìdákun. Ìdákun ìjọ. Ìdákun ìjọ. Ẹ̀jẹ̀ tí náà mú bẹ́ẹ̀ ìdákun ìjọ ìṣàánú fún mi. Ìdákun ìjọ ìṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́. Èmi ò rà mí gbà ẹ̀mí fi rẹ̀ gbà lórúkọ Jésù. Ìdákun ìjọ ìṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́. Gbogbo ẹ̀yin Àgbálá ayé ìdíje ìrànlọ́wọ́ fún mi ìjọ nítorí ọjọ́. Ó ti wà àkáǹtì yẹn ti wà pinned ó ti wà pinned. Wọ́n ní bẹ́ẹ̀ jókòó ń kó. Ìjọ ìṣàánú fún mi.
dìde. Wọ́n jẹ́ dìde ṣe jẹ́ kí wọ́n náà lọ́wọ́ ní tó dìde dákun ìjọ ìṣàánú fún mi. Ẹgbà mi ni ẹ̀dákun ìjọ. Kò sí bí mo fẹ́ lọ wọ́n jáde ẹ̀dákun ìṣàánú fún mi ẹgbà mi. Ẹ̀dákun ìjọ. Wọn ò bí wọn ní báyìí. Ìgbà tí ó sọ owó mọ́nà ní òde kí n tẹ́ ẹ̀dákun ìjọ ìṣàánú. Account number yẹn wá. Account number yẹn ni àwọn èèyàn ń béèrè fún account. Ó wà pinned, gbé síbí lọ sódò ẹ̀kọ́ gbé síbí. Ó yá. Account yẹn wà pinned. Ó wà pinned. This is the account. Ẹ wò ó ní báyìí. Ẹ screenshot ẹ̀ láti bí ṣọ́nrẹ́ láti bí. Ẹ screenshot ẹ̀ láti bí. Ó ní dollar account. Ó ní pounds. Ó dẹ̀ ní euro. Ó ní naira. It's GT Bank. Account yẹn lélẹ̀. Wò wá bá ń kọ́ kíní ìjáde nínú ìwé. Ó wà pinned. Ó lè mí ń wò yìí. Ó wà pinned. Ó ti wà pinned. Ó ní. Ó wà pinned. Ẹ ti rí i. Ó wà pinned. Ó yá bá ń gbé sódò. Ẹ bá ń ran bọ̀dá yìí lọ́wọ́ ẹ jọ. Ẹjọ́ ìṣàánú fún mi ràn lọ́wọ́ mi o. Ẹjọ́ ràn lọ́wọ́ mi ò lẹ́nìkan kan o. Ẹjọ́ ìṣàánú fún mi o. Torí ẹ̀rọ jẹ́ kí n wá lùgbà yìí ràn lọ́wọ́ mi. Ẹjọ́ ìtòrí ọlọ́ ràn lọ́wọ́. Ràn lọ́wọ́ wọn ni owó náà. Bọ̀dá yìí dìde. Wọ́n ní kó dìde. Ẹjọ́ ìṣàánú fún mi dáadé wọ́n jẹ́ dìde. Ẹjẹ́ kí wọ́n ràn lọ́wọ́ kí n tó dìde. Ẹjọ́ ìṣàánú fún mi. Ẹjọ́ ìṣàánú fún mi ràn lọ́wọ́ mi. Ẹjọ́ ìjọ. Ìgbà sọ fún mi ní ṣe dín kí wọ́n gbọ́dọ̀ wà bẹ̀rẹ̀ tí 20 náà ṣe yìí. Ẹjọ́ pé kó má lọ yọrí sí nǹkan mi. Ẹjọ́ torí ọlọ́run. Ayọ̀ wọn ní kó dìde. Ayọ̀ gbèdé. Ẹjọ́ ìrúgbọ̀n ìṣẹ́ dákun ẹjọ́ ìṣàánú mi. Ẹ jẹ́ kí wọ́n lọ́wọ́ kí n tó dìde dákun ìṣàánú mi ní ẹ̀ràn lọ́wọ́. Ẹ̀ràn lọ́wọ́ ẹ̀ ní rúgbọ̀n àìsàn. Ọmọ yóò ní rúgbọ̀n àìsàn. Èló ni wọ́n ní kẹ́ mú wa? 2.7 million dáàdi ẹ dákun ẹ̀ràn lọ́wọ́ torí ọ̀rọ̀ jẹun wá dọ̀ yín o. Ẹjọ́ ìgbà mi ni o. Ìṣàánú fún mi o. Ìṣàánú fún mi dáadé ràn mí lọ́wọ́ ẹgbẹ́ ràn mí lọ́wọ́ ẹ dákun ọlẹ́ máa ń ràn lọ́wọ́ ló jẹ́ kí n wáyé báyìí ọlọ́run ó lóyún fún mi o ọlọ́run bá lóyún fún mi kò sẹ́ni ọ̀rọ̀. Ẹnìkan fún 120, ẹnìkan fún 110. Ẹ dákun ràn mí lọ́wọ́. Ẹnìkan náà fún 10,000. Ẹ dákun ràn mí lọ́wọ́. Ẹ ṣàánú fún mi o. Ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi o. Ògbó yẹn ṣe o. Ẹ dákun ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀yin Agbala ayé ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú fún mi o ẹ nítorí ẹ̀gbá o ayé òní fọmọ dààmú yín ayé òní fi yín dààmú ọmọ lórúkọ Jésù ẹ ní rógun àìsàn lórúkọ Jésù àìsàn tí ó mú yín tẹ́gbọ́n máa mú owó kí ẹ mọ́ Ọlọ́run ní fi kàn yín lórúkọ Jésù ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ kò sàgbára lọ́wọ́ ìyá kò sàgbára lọ́wọ́ bàbá ẹ dákun ẹ ṣàánú fún mi. Bọ̀dá wọn ní kẹ́ ẹ dìde. Bọ̀dá ẹ dìde. Ọ̀yá wọn ní kó jókòó. Ẹ fún wọn lága kó jókòó. Ọlọ́run lè lo ẹnìkan fún bọ̀dá yìí. Dúró síbẹ̀ náà. Ọlọ́run lè lo ẹnìkan fún bọ̀dá yìí. God can use just one person for him. Ọlọ́run dẹ̀ lè lo èèyàn méjì. Ẹ jẹ́ bá ara alàgbà yìí lọ́wọ́ kó lọ ṣe operation kó sódò. Ẹ ṣàánú fún mi kí n lọ sí o. Ẹ ṣàánú fún mi kí n lọ sí o. Wọ́n sọ pé nílò látúnṣe mọ́ kí wọ́n máa ra ẹrin ní o. Ẹ dákun ẹ ṣàánú fún mi o. Ẹ dákun ẹ ṣàánú fún mi ràn mí lọ́wọ́. Ọlọ́run ràn yín náà lọ́wọ́ ẹ ṣàánú fún mi ni o. Mo bẹ̀rẹ̀ ní o. Ẹ dákun ìjọ torí tọ́lọ́run. Mo bẹ̀rẹ̀ ní o. Ọlọ́run ní àìsàn kàn yín lórúkọ Jésù. Ẹ̀mí lógún àìsàn lórúkọ Jésù. Ọlọ́run ẹ ṣàánú fún mi ìjọ torí Ọlọ́run. Ẹ ṣàánú fún mi. Kò sówó àbá tí wọ́n pè tẹ̀. Ìgbà tí ò sówó ni wọ́n kọ́ ní àlọ́ mú 800,000 wá. Ìgbà tí àrówó tàbí ṣe 800,000 ló tún wá di orí 2.7 million. Ẹ dákun ìjẹ ràn mí lọ́wọ́. Ẹ dákun ràn mí lọ́wọ́ ẹ̀dùn torí tọ́lọ́. Ẹ̀dùn torí tọ́lọ́. Ẹ̀mí torí ẹ̀gbà lórúkọ Jésù. Ayé òní kò máa dààmú ẹ̀yin ní ayé òní fẹ́ iná dààmú ọmọ lórúkọ Jésù. Àìsàn ni mú yín tí wọ́n máa mú owó kí lórúkọ Jésù ẹ ṣàánú fún mi. Ẹ
Agbala Gabriel ẹjọ́ ìṣàánú fún mi, ràn mí lọ́wọ́, ẹjọ́ ràn mí lọ́wọ́, ìṣàánú fún mi, ẹjọ́ torí tọ́lọ́run, ẹjọ́ torí tọ́lọ́run, ẹjọ́ torí tọ́lọ́run, ọ̀rọ̀ agbára Ọlọ́run ó dalẹ̀ lórí lórúkọ Jésù, ẹjọ́ ràn mí lọ́wọ́, gbẹ̀yìn àgbáńlá ayé tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wú mi, ẹjọ́ ràn mí lọ́wọ́. Wọ́n ṣe fún wọn ní 95,000. 95,000. Wọ́n ṣe fún wọn ní 95,000. Wọ́n bá ń gbé kínní. Wọ́n ṣe fún wọn ní 95,000 naira. Wọ́n ṣe àṣẹ ń lo àkáǹtì foundation yìí ni. Kínní ò gbé o. Ṣọ́ clear. What's it clear? Ẹ bá rán bàbá yìí lọ́wọ́ o. Ẹ bá ń pè àkáǹtì foundation yẹn báwọn ni. Account foundation 09 account foundation tẹ̀lé fowósowọ́ fún Ayọ̀mídé 09 26 96 42 38 lẹ́ẹ̀kan sí 09 26 96 42 38 GTB Bank ni o, GT Bank ó ní o. Agbala Gabriel Old Age Home and Charity Foundation ló máa gbé wá, òun náà gbé sójú kinní yìí ó lẹ̀ ń wò yìí. Account number tẹ́ ẹ lè fowó sọwọ́ sí tó jẹ́ account foundation gangan ó ní wọ́n gbé sí. Please ẹ jọ̀ọ́ ẹ má ṣòwò sọ́dọ̀ mi o, ẹ má ṣe sí personal account mi, ẹ má ṣe sí personal account 0199131 torí ẹlòmíì ti ń ṣe mo tún dáhùn tó ṣe 10,000 since account tèmi. Ẹ má ṣe owó sí account ọ̀dọ̀ mi fún kéèsì wọn, ẹ ṣe sí account foundation please, ẹ ṣe sí account foundation. Account foundation náà ti ń pè fún wa yìí, ibẹ̀ la máa ẹni tó bá fẹ́ support foundation ibẹ̀ ni àti máa support foundation. Òun dẹ̀ ni 09269642238 GT Bank 09269642238 ó ní account foundation. Ẹ̀rí owó Ọlọ́run ojú òní tì yín. Then ẹ̀yin tẹ́ ń béèrè account church pé dádì àmà ní account church lọ́wọ́. Mi ò mọ̀ ẹ́ lórí báyìí bí sódò wọn. Ẹgbà ní gbogbo ẹ̀yà abiyamọ àgbáńlá rí ẹ̀dákun ìjọ ẹjọ́ torí Ọlọ́run. Kíní lè gbé ṣógbé lọ́ọ̀kan ṣógbé dára ṣógbé ẹ̀yin tẹ́ ẹ máa ń bèrè account church so ẹkọ̀lé screenshot ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń bèrè account church ẹ screenshot ẹ̀ bẹ́yẹn ẹ̀yin tẹ́ ẹ ń bèrè account church this is for church, this is strictly for church. This is strictly for church. So, ẹ̀yin tẹ́ ń bèrè account church, tẹ́fẹ́ support church lélẹ̀, ti church yàtọ̀ sí foundation yàtọ̀ sí personal account. So, ẹ fẹ́ support church. So, sorry for this. Mo kàn gbọ́dọ̀ make explanation because kí torí àwọn scam. Interi lórí account church wa ní Agbala Gabriel Apostolic Church, like you see it here. Ẹ ti rí báyìí. Ètò general ẹ̀ ní ẹ wò Agbala Gabriel Apostolic Church. Ẹ ti rí báyìí. Òun ló kárí gbogbo àti dollar account àti pounds. So wọ́n ti bá wa ṣe gbogbo ẹ̀. Glory be to God.
wọ́n ti bá wa ṣe gbogbo ẹ̀ pátápátá wọ́n ti bá wa ṣe gbogbo ẹ̀ pátápátá as you can see ṣọ́n rí dáadáa báyìí. And so you can screenshot it. So then tó jẹ́ ti foundation náà wọ́n máa ṣe òun náà báyìí wọ́n máa ṣe òun náà báyìí wọ́n máa bá wa print ẹ̀ báyìí so ti foundation lélẹ́yìí ó ní ti foundation lélẹ́yìí ti foundation lélẹ́yìí ti foundation lélẹ́yìí ti foundation àti ní gbogbo ẹ̀ well registered gbogbo ntọ́ ẹ̀ka pass through pátá láti pass through gbogbo ntọ́ ẹ̀ka ṣe pátá láti ṣe. Please save this foundation account ibẹ̀ ni owó foundation lọ so for more accountability and for more openness so bá ń gbé sọ́dọ̀ wọn ṣé kò ṣe ni ẹ̀yà bá gbé báyìí ṣó wá ṣe bẹ́ẹ̀ àkáǹtì foundation rèé o àkáǹtì ó máa gbé Agbala Gabriel Old Age Home and Charity Foundation ó máa gbé Agbala Gabriel Old Age Home and Charity Foundation. You want to do naira, you want to do dollars, so gbogbo ẹ̀ ó máa wà recorded ó dẹ̀ máa wà accountable ó tún máa wà accountable ju personal account èmi lọ. So a personal account mi yẹn mo ṣe ń lò but it's mine, it's for me personally. So àti ní church account differently àti ní foundation account differently area ànúgbà gbé sọ́dọ̀ wọn. Wọ́n ti fún ọ ní 154,000. 154,000. Wọ́n ti fún ọ ní 154,000 àkáǹtì kìíní ni so kìíní la ṣe fún Gapslide internet banking and Gapslide so orí ẹ̀ láti ń wò yìí so ó ní kì í ṣayọ ẹnìkan ló ní access sí bó ṣe wà yìí ó ti di company account foundation account ni can you see wọ́n ti fún ọ ní 154,000 ẹ bá ń ṣàánú bọ̀dá yìí bí sọ́dọ̀ wọn. Láti 2018 mi ò ní lílọ ní orí kẹ̀kẹ́ ọjọ́ kẹjọ àìsàn ní mo pèsè nílò mi fún ẹjọ́ àwọn ọmọ ẹ̀ ṣàánú fún mi ẹ̀dọ́kùn ẹjọ́ gbogbo ẹ̀yà àgbáńlá ayé ẹ̀dọ́kùn ẹ̀ràn mi lọ́wọ́ ìjọ torí tọ́lọ́ ẹ̀ràn mi lọ́wọ́ ìjọ ẹ̀dọ́kùn ìjọ ẹ̀ràn mi lọ́wọ́ ní àwọn ọmọ ẹ̀yìn náà lọ́wọ́ ẹ̀dọ́kùn ìjọ gbogbo àgbáyé ìjọ ẹ̀ràn mi lọ́wọ́ ìdíje ẹ̀ràn lọ́wọ́ fún mi ẹ̀dọ́kùn ìjọ torí tọ́lọ́ ìgbẹ̀yìn ẹ̀dọ́kùn ìjọ ẹ̀ràn mi lọ́wọ́ torí tọ́lọ́ ẹ̀dọ́kùn ìjọ ìjọ ẹ̀ràn mi lọ́wọ́ lẹ́yìn náà lọ́wọ́ ìjọ ìṣàánú fún mi gbogbo ní ìṣàánú fún mi. Ó fẹ́ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ kò lè sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ní o. Wọ́n ní mí lára inú ìlera mo wà ẹ̀dọ́kùn ìjọ ìṣàánú fún mi. Wọ́n ní mí lára mi ìṣàánú fún mi ìjọ ìṣàánú fún mi ìdákùn ìjọ ẹ̀ràn mi lọ́wọ́ ìṣàánú fún mi gbogbo ẹ̀yìn àgbáyé ìṣàánú fún mi ìjọ ìṣàánú fún mi gbogbo ẹ̀yìn àgbáyé ìjọ ìṣàánú fún mi ẹ̀ràn mi lọ́wọ́ gbogbo ẹ̀yìn abiyamọ ayé ìjọ ẹ̀ràn mi lọ́wọ́ ayé òun fọmọ ìdààmú ní ìjọ ìṣàánú fún mi. Ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹ máa sọ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀yin ẹlẹ́yinjú àánú. Ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹjọ́ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹ̀ràn mi lọ́wọ́ ẹjọ́ nítorí tọ́lọ́ ẹjọ́ ẹ̀ràn mi lọ́wọ́ ọlọ́run ní fáìsàn ìdààmú yín ẹ̀ní rógùn nílà ẹjọ́ ìṣàánú fún mi ìnira yóò pọ̀ fún mi ẹjọ́ ẹ̀ràn mi lọ́wọ́ olóògbé wọn á ké pè yẹn dákun ìṣàánú fún mi ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀dákun ìjọ
ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi nínú ìlú Agbala ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi gbogbo ẹ̀yin lẹ́ni bí àmì ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ ṣàánú fún mi ẹ̀yin irógun àìsàn irógun ìnira ẹ jọ̀ọ́ nítorí tọ́lá ẹ ṣàánú fún mi ẹ gbà mí ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ mo á bẹ̀bẹ̀ ní ẹ ṣàánú fún mi gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin irógun àìsàn lórúkọ Jésù ẹ̀yin irógun àìsàn ẹ̀yin mọ̀ nira lórúkọ Jésù ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ dìde ìrànlọ́wọ́ sí mi ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin àgbáńlá ayé ẹ dìde ìrànlọ́wọ́ sí mi ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin irógun nira ẹ dákun ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ gbà mí. ẹ bá ràn ọ̀gá yìí lọ́wọ́ o. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ẹ ràn mí lọ́wọ́. Yes, you can do it tomorrow. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ̀yin ogun nira ẹ̀yin mọ̀ nira lórúkọ Jésù ìnira yìí pọ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun gbà mí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ̀yin mọ̀ nira lórúkọ Jésù ẹ ràn mí lọ́wọ́ gbogbo àgbáńlá ayé dákun ìdìbò ìrànlọ́wọ́ sí mi kò sẹ́bí kò sẹ́ni kankan kò sẹ́ni ẹ̀kan fún mi àfọlọ́ ló jẹ́ kí n wá bá yín ẹ jọ̀ọ́ ṣàánú fún mi gbogbo ẹ̀yin àgbáńlá ayé ìdìbò ìrànlọ́wọ́ sí mi ẹ dákun ẹ jọ̀ọ́ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ Ọlọ́run á ràn mí náà lọ́wọ́ ẹ ṣàánú fún mi ẹ̀yin onínira. wọ́n ti fún ní 211,000. 211,000. wọ́n ti fún ní 211,000. 211,000. ṣó dẹ̀ gbé ṣó gbé dáadáa. ṣó wàá ṣe ń bí. wọ́n ti fún ní 211,000. 211,000. wọ́n ti fún ní 211,000 naira. 211,000. bá ń gbé sọ́dọ̀ ẹ̀. ẹ bá ara bọ̀dá yìí lọ́wọ́. ẹ bá ara bọ̀dá yìí lọ́wọ́ o. ẹ jọ̀ọ́ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ Ọlọ́run ràn yín náà lọ́wọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ gbà mí ẹ dákun ẹ gbà mí ẹ ràn mí lọ́wọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ ṣàánú fún mi ẹ dákun ẹ ṣàánú fún mi Ọlọ́run ràn yín lọ́wọ́ Jésù wà pẹ̀lú yín Ọlọ́run wà pẹ̀lú yín ẹ dákun ẹ gbà mí ẹ dákun ẹ jọ̀ọ́ ṣàánú fún mi ẹ dákun ẹ lọ́wọ́ kò sẹ́ni ọ̀kan àpèmí ni gbogbo mọ̀lẹ́bí ti kọ̀ mí sílẹ̀ ẹ dákun ẹ tẹ́wọ́ gbà mí ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi Ọlọ́run ṣàánú ẹ̀yin náà ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbáńlá ayé ẹ ràn mí lọ́wọ́ Ọlọ́run ràn yín náà lọ́wọ́ ẹni ogun nira ẹni mọ̀ nira lórúkọ Jésù ẹni mọ̀ nira ẹ jọ̀ọ́ méje kí n bá bá ẹ lọ gbogbo ẹ̀yin ẹlẹ́yin ojú àánú ẹ jọ̀ọ́ ẹ dìde àánú fún mi ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi ẹni ogun nira ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ̀yin náà ra àánú gbà ẹ jọ̀ọ́ ẹ yọnú kúrò náà nira yìí pọ̀ ẹ gbà mí ẹ ṣàánú fún mi Agbala Gabriel ẹ gbà mí ẹ ràn mí lọ́wọ́ kò sẹ́ni ẹ̀kan lẹ́yìn mi mọ́
ẹjọ́ ìṣàánú fún mi ìdílé tí mo tún fẹ́ lò ẹjọ́ ìṣàánú fún mi. Bàbá ń pè account foundation. ẹjọ́ ìṣàánú. Account foundation rèé. This is the foundation account. Please screenshot it. Account foundation nìyẹn. Please screenshot it. Account foundation nìyẹn. Please screenshot it. The Lord bless you and keep you. The Lord guide you and keep His face to shine upon you. Account foundation nìyẹn. Account foundation nìyẹn. Ẹ̀yin tí ẹ ti wá ń wá àkáǹtì church tipẹ́tipẹ́, tẹ́ ti ń wá àkáǹtì church tipẹ́tipẹ́, so àkáǹtì church lélẹ̀, ti church lélẹ̀. The church nìyí. This for the church of God. This for the church of God. Please screenshot it. Might be you want to do one or two things for the church of God. So that's the account of the church. Agbala Gabriel Apostolic Church. Bẹ́ẹ̀ ṣe rí orúkọ yẹn, ti rí orúkọ yẹn. Agbala Gabriel Apostolic Church. Bẹ́ẹ̀ ṣe rí. So please screenshot it. Then the foundation lele. So much foundation yẹn lele. The foundation yẹn lele. Agbala Gabriel Old Age Home and Charity Foundation. GT ní gbogbo ẹ̀, GT Bank. So God bless you. 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 As you do one or two things to support the church or the foundation, I pray may His mercy be upon you. Okay, today, come on, Lord. Don't want to phone me back. Ìṣàánú mi ẹjọ́ ọkàn ìgbà mi. Ìṣàánú mi ìgbà mi ẹ̀dáàkùn ìjọ. Ìṣàánú mi ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀dáàkùn ìjọ. Ìṣàánú mi ẹ̀ràn mi lọ́wọ́. Ọlọ́run rẹ̀ iná lọ́wọ́ ẹ̀dáàkùn ìgbà mi. Ìṣàánú mi. Ilé múná fún ọlẹ́gbẹ̀ẹ́ náà. Wọ́n ti fún ọ ní 252,000. 252,000. Wọ́n á gbé ń bí báyìí. 252,000. Wọ́n ti fún ọ ní 252,000 naira. Wọ́n dẹ̀ ń wá 2.7 million. Ṣé Ahlaji wọ́n wá 2.7 million. Ẹ̀yin èèyàn wa kò ní bàjẹ́ fún yín o. Ẹ mọ̀ bá rán bọ̀dá yìí lọ́wọ́ ojú ọmọ létí yín. Please help me help him. Ẹ jọ̀ọ́. He's not feeling well. Wọ́n feel àlàáfíà bó ṣe wà yẹn. Bá ń gbójú wọn. Ṣẹ́jú díẹ̀ ló kù. Ìnira yóò pọ̀ ẹ̀yìn òní rógùn nira ẹ̀rìn rógùn nira ẹ̀dákùn ìjọ ìṣàánú fún mi ìjọ ìṣàánú fún mi ó ní mi lára ẹ̀dákùn ìgbà mi ìṣàánú fún mi ìjọ ìṣàánú fún mi ìjọ ìṣàánú fún mi ìṣàánú fún mi ìṣàánú fún mi ẹ̀dákùn ìjọ gbogbo ẹ̀yìn àgbáńlá yìí mo képe ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀dákùn ẹ̀ràn mi lọ́wọ́ gbẹ̀rẹ̀ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀ràn má nira lórúkọ Jésù ẹ̀ní ogun àìsàn ẹ̀ràn mi lọ́wọ́ ní ẹ̀dákùn ìjọ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀dákùn ìjọ ọlọ́wọ́ rẹ̀ iná lọ́wọ́ ẹ̀ràn mi má nira lórúkọ Jésù ẹ̀dákùn ìjọ ẹ̀ràn mi lọ́wọ́ torí ó jẹ́ kí n wá sọ́dọ̀ Agbala Gabriel ẹ̀dákùn ìjọ ẹ̀ràn mi lọ́wọ́ àti tí mo ti ń gba ayé báyìí kò sí fámìlì fún mi náà ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀dákùn ìjọ ẹ̀dìdì ìrànlọ́wọ́ sí mi ẹ̀dìdì ìrànlọ́wọ́ sí mi ọlọ́run rẹ̀ iná lọ́wọ́ orúkọ Jésù ẹ̀ràn lọ́wọ́ ní ẹ̀dákùn ìjọ mo nílò ìrànlọ́wọ́ a nílò 2.7 million láti wọ pléètì ẹ̀dákùn ìjọ ìṣàánú fún mi.